A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Lónìí Ọjọ́bọ̀ ní Ààrẹ Bọ́lá Tinubu bẹ̀rẹ̀ ìrìnàjò ọlọ́jọ́ méjì sí orílẹ̀-èdè Faransé pẹ̀lú èròǹgbà àti wálẹ̀jì nínú ètò ọrọ̀ ajé láàrin orílẹ̀-èdè méjèèjì. Ààrẹ orílẹ̀-èdè Faransé Emmanuel Macron ni ó gba àlejò Tinubu ní Historic Invalids Memorial Complex ní Paris, tí ó mú jẹ́ ìgbà àkọ́kọ́ láàrin 20 ọdún tí adarí orílẹ̀-èdè Nàìjíríà máa ṣe àbẹ̀wò sí Faransé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lónìí ni ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin fìdí ipò Lieutenant General Olúfẹ́mi Olúyẹdẹ múlẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọ̀gá ológun Chief of Army Staff. Èyí ń wáyé lẹ́yìn àyẹ̀wò fínífíní screening Ọjọ́rú láti ọ̀dọ̀ ìgbìmọ̀ lórí iṣẹ́ ológun. Alága ìgbìmọ̀ Babájímí Benson ni ó ṣe àgbékalẹ̀ àbájáde èsì àyẹ̀wò wọn níbi ìpàdé ìgbìmọ̀ òní láti fìdí ipò Olúyẹdẹ múlẹ̀ níbi ìpàdé tí igbákejì agbẹnusọ Benjamin Kalu darí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ ọmọ ilẹ̀ Ìgbò ẹ̀ka ọ̀dọ́ Ohanaeze Ndigbo Youth Wing ti tẹnumọ́ pàtàkì láti mú kí ètò àti yan ààrẹ gbogbogbò pín yíká gẹ́gẹ́ bí ó ti wà nínú ìlànà òfin. Lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gọ́ta tí ó wáyé ní Enugu, ni ẹgbẹ́ kéde wípé ó ti yí kan ìpínlẹ̀ Rivers láti fa ààrẹ kalẹ̀ lẹ́yìn tí sáà ìpínlẹ̀ Imo tẹnubẹ́pọ̀. Nínú àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ lórílẹ̀-èdè Maazị Chukwuma Okpala Ezeukwụ bu ọwọ́ lù, ní àwọn ọ̀dọ́ ti rọ Ime Obi tí í ṣe ẹ̀ka olùṣètò ẹgbẹ́ láti ṣe ìgbélárugẹ ìlànà òfin. Wọ́n tẹnumọ́ wípé pín-ire láre a máa fi ààyè gba ìrẹ́pọ̀, bí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé bí wọ́n bá gbé ìgbésẹ̀ láti yẹ̀bá kúrò ní ìlànà yìí, yóò lẹ́yìn. Àwọn ẹgbẹ́ yìí fi ìmoore wọn hàn sí Ààrẹ Bọ́lá Tinubu àti àwọn gómìnà ní ẹkùn gúúsù ìlà oòrùn fún ẹ̀yẹ ìkẹyìn tí wọ́n ṣe fún ààrẹ gbogbogbò olóògbé Emmanuel Chukwuemeka Nwanyanwu. Bákan náà ni wọ́n kọ̀rọ̀ ojú sí bí wọ́n ṣe ṣàmójútó owó láàrin ẹgbẹ́, bí wọ́n ṣe ké sí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC kí ó bá wọn ṣe ìwádìí rẹ̀. Láfikún, wọ́n kérora lórí bí ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe dà, tí ohun gbogbo gbówó lórí àti ìṣòro ebi tí ọmọ orílẹ̀-èdè ń kojú. Níparí, wọ́n fi èròǹgbà wọn hàn lórí ibi ìfọpo ìlú Port Harcourt tí wọ́n ló ti bẹ̀rẹ̀ iṣẹ́. Wọ́n ní bí ó bá jẹ́ lótìítọ́ ni yóò bẹ̀rẹ̀ iṣẹ́, kí wọ́n má gbàgbé wọn ní ẹkùn gúúsù nínú àwọn àjọ ìjọba bíi NNPCL, kí èyí lè mú ìrẹ́pọ̀ àti ààbò wà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Alága àjọ elétò ìkànìyàn National Population Commission (NPC) Nasir Isah Kwara ti kéde wípé ètò ìdìbò tí ó yẹ kí ó ti wáyé tipẹ́tipẹ́ yóò wáyé ní ọdún 2025. Kwara ṣe àfihàn yìí lónìí Ọjọ́bọ̀ ní ìlú Àbújá níbi ìpàdé 2024 anniversary of the Nairobi Summit on the International Conference on Population and Development (ICPD). Ó tẹnumọ́ wípé ìdíwọ́ àti ṣe ètò ìdìbò lórílẹ̀-èdè ti ṣe ìdíwọ́ àti mọ iye ènìyàn tó wà lórílẹ̀-èdè, láti lè mọ iye ohun èlò láti pín fún ìgbáyégbádùn ará ìlú, pàápàá jùlọ ní ìgbèríko. Ọdún 2006 ni orílẹ̀-èdè ti ṣe àgbékalẹ̀ ètò ìkànìyàn kẹ́yìn, pẹ̀lú gbogbo ìlànà wípé ó pọn dandan fún orílẹ̀-èdè láti ṣètò ìkànìyàn lẹ́ẹ̀kan lọ́dún 10. Ọdún 2023 ni ó yẹ kí òmíràn wáyé, kí wọ́n tó sún síwájú lẹ́ẹ̀mejì lábẹ́ ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari. Lẹ́yìn èyí ni wọ́n tó pinnu láti jẹ́ kí ìṣèjọba tó ń bọ̀ ṣe àkóso rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ti bẹ̀rẹ̀ sísan Naira 85,000 owó oṣù òṣìṣẹ́ tó kéré jù fún àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ láti fi san ẹ̀jẹ́ tí ó jẹ́ ní ìbẹ̀rẹ̀ ọdún yìí. Owó sísan tí ó bẹ̀rẹ̀ nínú oṣù kọkànlá ni àwọn òṣìṣẹ́ ti fò fáyọ̀. Bí a kò bá gbàgbé wípé Fubara kéde àlékún owó oṣù òṣìṣẹ́ láti fèsì sí Naira 70,000 tí Ààrẹ Bọ́lá Tinubu kéde nínú oṣù keje, bí ó ti jẹ́jẹ̀ẹ́ láti san ju iye tí ìjọba àpapọ̀
kéde lọ látàrí ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ tó dán mọ́rán. Ìròyìn jábọ̀ wípé àlékún bá owó tó ń wọlé láàrin ìpínlẹ̀ tí ó wà láàrin bílíọ̀nù 12 sí 13 náírà tẹ́lẹ̀ lábẹ́ ìṣèjọba àná tí ó fi wọ bílíọ̀nù 27 lábẹ́ ìṣèjọba tó wà lóde. Èyí ló fún wọn láǹfààní iṣẹ́ ìdàgbàsókè láì jẹ́ wípé wọ́n tún yá owó. Alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigeria Civil Service Union ẹ̀ka ìpínlẹ̀ Rivers náà fìdí sísan owó yìí múlẹ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò bí ó ti ní gómìnà ti bẹ̀rẹ̀ owó tuntun yìí ní sísan ní ọjọ́ 27 oṣù kọkànlá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Aláwàdà àti òṣèré Mr Macaroni ti ṣe àfihàn èròǹgbà rẹ̀ lórí bí ènìyàn ṣe lè jẹ́ olótìítọ́ tí kò ní ṣe ojú méjì nínú ìgbéyàwó tàbí ìbáṣepọ̀. Lórí ètò Diary of a Naija Girl podcast ni Mr Macaroni ti ṣe àpèjúwe ìṣòtítọ́ faithfulness ní ohun tí ó ṣòro ṣùgbọ́n tí ó ṣeé ṣe. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé ó rọrùn láti gbani níyànjú irúfẹ́ ìwà bẹ́ẹ̀, ṣùgbọ́n àti gbé ìgbésẹ̀ fúnra èèyàn kò rọrùn. Ìpèníjà ńlá ni ó jẹ́. Aláwàdà yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé kì í ṣe lára ọkùnrin nìkan ni èyí ti wọ́pọ̀, tọkùnrin tóbìnrin ló ń dojúkọ ìṣòro aláìlámójúkúrò. Bákan náà ni Mr Macaroni tọ́ka wípé àgbèrè jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó ń yọ̀. Kí ènìyàn má gbé ìgbésẹ̀ rẹ̀ ni ó tọ́ nítorí a máa ṣòro àti jáwọ́ fún ẹni bá bẹ̀rẹ̀. Òṣèré yìí ní òun lè má tíì sí nínú àjọṣepọ̀ kankan tàbí ṣe ìgbéyàwó, ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n ni òun jẹ́ bí a bá ń sọ nípa ọ̀rọ̀ lọ́kọ-láyà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.